ṣe yanjú o ẹ̀yin lẹ lè bá mi ṣe èbúrẹ́ ẹgbẹ́ ọ̀run o ẹ̀yin lẹ lè ṣe yanjú o. ẹ má jẹ́ ká parọ́ fúnra wa kò sí nǹkan tó kan àfáà àti pásítọ̀ pẹ̀lú èrò ẹgbẹ́ àyọjú náà ni mo kà sí lóòótọ́ àti lódodo ẹ jẹ́ ká ro ká má tanra wa jẹ níbo ló wà nínú Kùránì pé wọ́n dé èrò ẹgbẹ́ níbo gangan ló wà nínú Bíbélì wípé wọ́n di èrò ẹgbẹ́ àyọjú náà àti jẹ ọgbọ́n àti jẹ ló ń fà á tẹ́ fi máa rí àfáà tó ń dẹrù ẹgbẹ́ fún yàn tẹ́ fi máa rí pásítọ̀ tó ń dẹrù ẹgbẹ́ fún yàn àwọn àfáà máa ń ṣe kó dẹ́lì ní wọn jẹ́ káwọn èèyàn rí níta gbangba nítorí pé wọ́n mọ̀ pé it is against their doctrine. Now àwọn pásítọ̀ Kérúbù àti Sẹ̀lẹ̀ àwọn yẹn tẹ̀ máa ń ṣe ṣùgbọ́n àyànjú ràn ní ara tí a fi ń sọ pé bóyá there is a comparison between oníṣẹ̀ṣe àti white garment nìyẹn nítorí pé àwọn iṣẹ́ tó oníṣẹ̀ṣe ń ṣe àwọn náà ń ṣe. Pọ́nbélé oníṣẹ̀ṣe ló ní ẹrù ẹgbẹ́. Bẹ́ẹ̀ ni oníṣẹ̀ṣe ló ní kò sí tó kan nítorí wípé ẹgbẹ́ ọ̀run la pè tradition and culture wa ni spirituality Yorùbá ni wípé ká sọ pé a fẹ́ fìdí ẹgbẹ́ náà tí ẹ bá wá lọ ṣe ní ibi tí ọ̀dọ̀ àwọn tá à ń wí yìí wọ́n lè má dì pé wọ́n lè má mọ̀ wọ́n ṣe fẹ́ pè wọ́n dáadáa so ó ṣeé ṣe kó má gbà dé ẹgbẹ́ their attribute is very similar to èṣù láàlú àwọn náà wà tricky so nígbà míì wà tí ẹ bá gbé tó bá ní ó yẹ lọ́pọ̀ ẹgbẹ́ níbi báyìí tí àwọn ẹgbẹ́ yẹn ò bá accept ibẹ̀ yẹn àwọn ẹgbẹ́ ò ní dúró níbi rédèrèdè tó bá jẹ́ pé ẹni tí wọ́n lọ báyẹn oníjìbìtì ni tàbí ẹni tẹ́ pé ọwọ́ ẹ̀ ò mọ ìwà burúkú wà lọ́wọ́ ẹ̀ wọn ò ní dúró mẹ́ ẹni yẹn kàn fowó ṣòfò ni gbàgbọ́ wa ni pé ẹgbẹ́ ló lè tọ́ni sọ́nà tó lè bá ní ṣe kò ṣe báà ní kó ojú ogun nínú ayé ṣùgbọ́n ó dàbí ìgbà tí èèyàn bá ń lójú ogun tí ò mọ kó àtàdáadáa ní bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹgbẹ́ ṣe jẹ́ tó o bá fìdí ẹgbẹ́ ẹ dáadáa nígbà tí ogun ayé bá dé easily náà máa yọ ẹ́ kúrò nínú ẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú dáadáa tá a ti rí ẹgbẹ́ a máa gbani lọ́wọ́ ìṣòro so ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹni tí ò bá tọ́jú wọn tó bá ní ìṣòro gan máa ta kéké sẹ́yìn wọn níyà sí mo ní àwọn èèyàn tó máa ń hájú tó máa struggle pẹ̀lú ẹgbẹ́ òṣìwò ni bẹ́ẹ̀ náà ṣe máa jìyà èsì wọ́n lè máa live in denial o pé kò sí kankan tó ṣe àwọn irọ́ ni ṣùgbọ́n irọ́ ni yóò ní ibi tí ẹgbẹ́ ò ti mọ̀ nù wọ́n ní pàṣẹ. Ìyá wa fún ẹni tí ó fẹ́ àáfàá àfẹnjẹ́ pé ó fẹ́ pásítọ̀ tó wá ní ọ̀rọ̀ ẹgbẹ́ ló ń dà láàmú ṣé ó rọrùn fún rẹ́gbẹ́ láti ló fẹ́ wá sí máa lóun lẹ́gbẹ́ kan bí kàbí ó fẹ́ lọ sọ́dọ̀ èyí kọ̀ọ̀kan máa bá òun ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ ó rọrùn. Ó lè má rọrùn ṣùgbọ́n a rí àwọn èèyàn tó jẹ́ pé nígbà tí wọ́n bá ń na pàṣán dáadáa tí wọ́n torí nígbà tí wọ́n bá na ìyàwó tán wọ́n á tún náwó gún ọkọ. Alore TV Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó. Mo kí gbogbo ojú tó ń wò mí pátápátá ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ní gbogbo tí ẹ ti ń wò mí orúkọ mi èyí Ajéṣìkẹ́mi Olókun Ọmọlára Ọlátúnjí mo wá wúre fún gbogbo ojú tó ń wò mí pé Elédùmarè á wà pẹ̀lú yín o ayé yín ò ní bàjẹ́ máa rí bá ti ṣe rí ọ̀nà gbígbà gbogbo tí kálukú ń lé tá à ń fà á tóra wọn fún wa ọkọ̀ wa máa balẹ̀ orí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ á ṣe Elédùmarè. èyí tí a bá bímọ ìgbà míì àní mọ̀rọ̀ ọmọ tá a bí pàápàá tí ọ̀làjú ti dé wá tẹ́ pé àwọn ìkọsẹ̀já yìí wọn mọ́ wá ti di kìrìsìtẹ́nì àti di mùsùlùmí church mọ́sálásí ni à ń gbọ́mọ lọ báwo ni a ti fẹ́ mọ ọmọ tó wá jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ àti pé ọmọ wo gan-an pẹ̀lú ọmọ ẹlẹ́gbẹ́. ẹ ṣé mo dúpẹ́ kí ni à ń pè ní ẹgbẹ́. kí ni ẹgbẹ́ kí ni ẹgbẹ́. kí ni à ń pè ní ẹgbẹ́ ìgbàgbọ́ àwa Yorùbá it is part of our spirituality wípé a ní ẹnìkejì ọ̀run ẹgbẹ́ ni à ń pè ní ẹnìkejì ọ̀run ìgbàgbọ́ wa ní pé bí wọ́n ṣe ń ṣe láyé bí wọ́n ṣe ní ọ̀run bí wọ́n ṣe ń ṣe ní ọ̀run náà máa ń ṣe ní ọ̀run. ọ̀rẹ́sà náà kọ́ ni ẹni tí ò lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́run. so ó túmọ̀ sí wípé àgbàlagbà làwọn wọ́n ti rí wájú wọn lẹ́yìn sí jù wá lọ ó túmọ̀ sí wípé ìdàkejì wa náà ó wà níbẹ̀ àwọn ẹnìkejì wa ẹgbẹ́ ni ẹnìkejì ẹni tí tọ́ni sọ́nà nínú ayé yìí tó jẹ́ wípé nígbà tí a bá délé ayé àwọn á máa sunkún lọ́hùn tá a bá kúrò nínú ayé wọ́n á dunnú lọ́hùn àwọn á máa sunkún bí so ó túmọ̀ sí wípé àwọn ẹnìkejì wa spiritual mate wa
òun ni ẹgbẹ́. Bẹ́ẹ̀ ni tá a bá wá go further wípé báwo ni a ṣe ń mọ̀ tí èèyàn bá ní ẹgbẹ́. Alákọ̀ọ́kọ́ òun ni ohun tí àwọn Yorùbá ń pè ní àkọsẹ̀jayé tàbí ẹsẹ̀ǹtáyé. Tí a bá bí ọmọ láàárín ọjọ́ tá a bá bímọ sí ọjọ́ méje, àwọn bàbá wa wọ́n á ṣe àkọsẹ̀jayé fún that's mẹ́tọ́dì tí àwa ń lò láti fi wádìí irú ìrìn àjò wo lọmọ ìrìn fẹ́ rìn, irú ènìyàn wo ni, kí la fi wá ń wádìí. A lè lo Ifá. Ifá yìí under Ifá la rí ẹ̀rìndínlógún, under Ifá la ní obì, a ní àwọn 1 or 2 other method tó jẹ́ Ifá náà ni. Kí la dẹ̀ ń pè ní Ifá? Òun ni ọ̀rọ̀ ẹnu Olódùmarè. So èmi máa ń nígbà wọ́pọ̀ tí a bá wọnú ẹ̀mí ọ̀rọ̀ tó bá sọ jáde Ifá ni, nítorí pé ọ̀rọ̀ ẹnu Olódùmarè ni. So all those methods la lè lò láti fi mọ irú èèyàn tí èèyàn jẹ́. Tá bá wá sọ wípé okay due to ọ̀làjú àti ẹ̀sìn àjòjì tó wọlé, wọ́n ti wá mísì pàtì yẹn fún ọmọ bẹ́ẹ̀, ó ti wá dàgbà, báwo ló ṣe fẹ́ mọ̀? There are so many attributes and so many characteristics téèyàn fi máa ń mọ̀ pé lótìtọ́ àti lódodo mo ní ẹgbẹ́. So bó ṣe jẹ́ nìyẹn. Èyí tí wọ́n bá wà tó yẹ kí wọ́n bí àwọn yẹ kó dèrò wọ́n máa ní wọ́n máa ní ọmọ míì kò ètè fẹ́yàwó àpò ètè lọ́kọ ọ̀ kò rí oríire gbèsè láyé ẹ̀, wọ́n máa ní àwọn ẹgbẹ́ ló ń dà láàmú, wọ́n ní kí wọ́n dèrò ẹgbẹ́. Báwo la ṣe ń dèrò ẹgbẹ́? Well, to my own understanding, tí wọ́n bá sọ pé ẹrù ẹgbẹ́, tí wọ́n bá sọ̀rọ̀ nípa ẹrù ẹgbẹ́, káàdì ẹrù ẹgbẹ́, nǹkan tí èmi mọ̀ ni nǹkan tí à ń pè ní ẹgbẹ́ appeasement, títu ẹgbẹ́ lójú. Sọ̀rọ̀ nípa ẹgbẹ́, ìyá ẹgbẹ́ mo ti sọ pé spiritual mate wọn ni wá, spiritual mate wa àwọn ni àwọn ẹgbẹ́. Náà ìgbàgbọ́ wa ni wípé bí wọ́n ṣe ń ṣe láyé ni wọ́n ṣe lọ́run, so bá ṣe ń jẹun láyé ni ẹgbẹ́ ń jẹun lọ́run. Tí èèyàn bá dúró dédé tó recognize energy ẹgbẹ́ tó dẹ̀ feed wọn, ó ní bá ṣe appease wọn. Tẹ́ bá appease wọn dédé, ohun gbogbo máa ń lọ ní mẹ̀lọmẹ̀lọ fún tọ̀ fún bẹ́ẹ̀ ni fún ilé ayé èèyàn. Ẹni tó bá mọ ẹgbẹ́ tù, tó ti mọ tán fẹ́ràn, tó dẹ̀ mọ̀ pé ẹ̀tọ́ mi nílé jẹ́ kí n ṣe, ó máa jẹ́ káyé dẹrùn fún yàn, kì í sì jẹ́ kéèyàn rí wàhálà púpọ̀ nínú ayé. So tá bá wá sọ pé a fẹ́ tu ẹgbẹ́, àwọn tẹnu ń jẹ èso àmọ́ òbúkọ, a máa ń kọrin nǹkan pé ṣé mo lè kọ́ ṣá? Wọ́n á ní orí mi máa jẹ́ gbàgbé ẹgbẹ́ mi, ìṣẹ̀dá mi máa jẹ́ gbàgbé ẹgbẹ́ mi, àkàrà dùn ó ń ṣe wómúwómú, ẹ̀lẹ́dẹ̀ dùn ó ń ṣòróró, òbúkọ dùn ó ń ta sánsán, orí mi máa jẹ́ gbàgbé ẹgbẹ́ mi. So nínú nǹkan tí mo kọ yẹn, ẹ ti rí pé mo ti dárúkọ items mẹ́ta tó fi ń ṣe tàbí tu ẹgbẹ́. A tún máa sọ fún pé lójú ẹgbẹ́ ti wá, lójú ẹgbẹ́ ti wá, òfu lójú máa ń sòyìnbó, watermelon máa ń sòyìnbó lójú ẹgbẹ́ ti wá. Ó túmọ̀ sí pé a máa ń fún wọn lófú lójú, a fún wọn ní èso, bẹ́ẹ̀ ni oríṣiríṣi. Gúgúrú la fi ń ṣaṣọ wa, gúgúrú la fi ń ṣaṣọ wa, ìrèké la fi ń ṣe bùbá, gúgúrú la fi ń ṣaṣọ wa. Àwọn nǹkan yẹn la fi ń bọ ẹgbẹ́ lóríṣiríṣi, àwọn tó bá dùn, sweet, biscuit, tẹ́ pé tọmọdé bá rí wọ́n á yọ̀ mọ́. So àwọn tá a fi ń bọ ẹgbẹ́ làwọn yẹn, tá a bá dẹ̀ ń ṣe á dùn fún wa. Kí wá ní ìpalára tí mo wà fún ẹni tó yẹ kó bọ ẹgbẹ́ tí kò bọ́ tàbí tí kò mọ̀ pé ọmọ ẹlẹ́gbẹ́ lòun? Ẹni tí ò mọ̀ sì dá, ṣó ti yé yín? Ẹni tí ò mọ̀ lọ́wọ́ dídá tí mo sọ yẹn díẹ̀ náà ni o, torí pé kò mọ̀. Ṣùgbọ́n ẹni tó mọ̀ tí ò ṣe, òun ló ní ìṣù o. Ṣe rí ẹgbẹ́ wa, bí mo ṣe sọ wípé òrìṣà energies, bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ ṣe jẹ́, gbogbo wọn pátápátá energies ni wọ́n.
ẹ má wà surprise wípé ok mo sọ̀rọ̀ kan mo ní tó bá yẹ kí n bá travel out nísìn bí a mo wá lọ ìlú òyìnbó at the end of the day ṣé mo fẹ́ gbé kòkó ẹgbẹ́ dání lọ ni ṣé mo máa ru ìkòkò òrìṣà lọ ni but tí bá dé ìlú òyìnbó màá pè wọ́n á dẹ̀ jẹ́ kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí pé energies ni wọ́n inú afẹ́fẹ́ ni wọ́n ti ṣiṣẹ́ so tí èèyàn bá wá mọ̀ pé òun ní ẹgbẹ́ tó bá kọ̀ láti tọ́jú wọn ó máa jìyà ẹgbẹ́ ni olùbánidámọ̀ràn ẹgbẹ́ ni atọ́nisọ́nà ẹgbẹ́ ni abánitò wọ́n á ní ẹ̀yin lẹ lè ṣe é yanjú o ẹ̀yin lẹ lè bá mi ṣe èbúrẹ́ ẹgbẹ́ ọ̀run o ẹ̀yin lẹ lè ṣe é yanjú o so ìgbàgbọ́ wa ni pé ẹgbẹ́ ló lè tọ́nisọ́nà tó lè bá ní ṣe kò ṣe báà ní kò ojú ogun nínú ayé ṣùgbọ́n ó dàbí ìgbà tí èèyàn bá ń lójú ogun tí ò mọ kó àtàdáda ní bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹgbẹ́ ṣe jẹ́ tó o bá fìdí ẹgbẹ́ ẹ dáadáa nígbà tí ogun ayé bá dé easily náà máa yọ ẹ́ kúrò nínú ẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú dáadáa tá a ti rí ẹgbẹ́ a máa gbani lọ́wọ́ ìṣòro so ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹni tí ò bá tọ́jú wọn tó bá ní ìṣòro gan máa ta kéké sẹ́yìn wọn níyà sí mo ní àwọn èèyàn tó máa ń hájú tó máa struggle pẹ̀lú ẹgbẹ́ òṣìwò ni bẹ́ẹ̀ náà ṣe máa jìyà èsì wọ́n lè máa níbi dìnnáyà o pé kò sí kankan tó ṣàwọn irọ́ ni ṣùgbọ́n irọ́ ni yóò ní ibi tí ẹgbẹ́ ò ti mọ̀ nù wọ́n nípa ṣan. ìyá wa fún ẹni tí ó fẹ́ àáfàá àfẹnjẹ́ pé ó fẹ́ pásítọ̀ tó á ní ọ̀rọ̀ ẹgbẹ́ ló ń dà láàmú ṣé ó rọrùn fún rẹ́mi láti ló fẹ́ wá sí máa lóun lẹ́gbẹ́ kan bí kàbí ó fẹ́ lọ sọ́dọ̀ èyí kọ̀ọ̀kan máa bá òun ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ ṣó rọrùn. ó lè má rọrùn ṣùgbọ́n a rí àwọn èèyàn tó jẹ́ pé nígbà tí wọ́n bá ń na pàṣán dáadáa tí wọ́n torí nígbà tán bá na ìyàwó tán wọ́n á tún náwó gún ọkọ. ó máa affect your bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan wà tẹ́ pé wọ́n ti gba ìsìn yìí rí kí ìyá yẹn máa jẹ wọ́n jù bẹ́ẹ̀ lọ wọ́n máa dúró lórí fẹ́ẹ̀tì pé àwọn ò ní lọ bẹ ẹgbẹ́ kankan àlùjọ̀nnú ni. a dẹ̀ ti rí lára bẹ́ẹ̀ tí ó jẹ́ wí ayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti bàjẹ́ látara wípé kí wọ́n fẹ́ ọkọ tí kò gbà wọ́n láyè láti tọ́jú ẹgbẹ́ wọn. ṣe rí ẹgbẹ́ bíbọ ó yàtọ̀ sí òrìṣà o. òyìnbó ń ṣòṣà o. no ó yàtọ̀ sí pé ṣe rí àwọn ilé evidence tó ṣú ọ̀gangan náà ni wọ́n they will come to you in your dream you will see them in reality ẹ̀ẹ́rí àpẹẹrẹ wọn lára yín tẹ́gbẹ́ kò nídìí kéèyàn sọ fún yín tẹ́gbẹ́ máa fi mọ̀ pé mọ́lẹ́gbẹ́ lóòótọ́ ó máa ń ṣe mí láàánú wípé ẹ̀sìn ó ti be cloud ọ̀pọ̀lọpọ̀ many people are so gullible they wípé they refuse to face the reality so tó bá ń sọ̀rọ̀ nípa wípé àwọn tó lọ fẹ́ àfáà tàbí tó fẹ́ pastor I have so many of them around me ẹ̀rí ẹlòmíì tó jẹ́ pé a máa sọ fún yín pé yèyé àfáà lọ́kọ mi ṣùgbọ́n ti bá sọ báyìí máa rí pé mo paradà dẹja èmi wá rí lọ́wọ́ kí ló tó jẹ́ pàánà bí mo mọ̀ lórí lójú àlá tàbí kó jẹ́ pé Kùránì lòún rí ilé ìtumọ̀ sí wípé Elédùmarè ju wa lọ spiritual controls the physical ẹ̀rẹ́ lómi náà tó máa sọ wípé ìyàwó pásítọ̀ lòun ṣùgbọ́n tó ń bá sùn báyìí inú alágbádúgbò omi òkun lòun ti wẹ̀ mo ní oríṣiríṣi evidence lọ́wọ́ o tó ń bá yín sọ bẹ́ẹ̀ ni one on one I have mo máa screenshot ẹ̀ ẹlòmíì àníbò ṣe jílẹ̀ ní òun rí àwọn èrò tó pọ̀ tó jẹ́ pé wọ́n máa sọ pé yá oúnjẹ àwọn ẹnìkan sọ fún mi ní láti pé òun rí ẹnìkan òun rí àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣe báyìí nípa àwọn fẹ́ jẹun òun wá ẹjẹ́ fẹ́ jẹun báwo olóhùn yìí lọ yìí nígbà tó òun tún wá sùn òun tún sára pẹ̀rẹ̀ wípé they are demanding something from oríṣiríṣi àpẹẹrẹ bẹ́ẹ̀ ẹgbẹ́ máa fara hàn ẹ́. ẹni tó bá rírun yẹn kílẹ̀ kó ṣe. ẹni tó bá rírun nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó lọ ṣe sàárà yẹn nù ni bó ṣe pé àwọn sàárà ìpèsè àsàrà ní ìsìn èdè lárúbáwá ní ṣùgbọ́n pẹ̀ ti jọmọ́ra wọn àti bọ́rọ̀ èdè elédè mọ́ra wọn ẹgbọ́n tí oníṣẹ́ṣẹ́ ibi táwọn sọ pé wà láàyè gbogbo ẹ̀ ti dàpọ̀ mọ́ra wọn ara ẹ̀ náà rí Olódùmarè ó tún wọn ilẹ̀ Yorùbá ṣe fún wa so n tí èèyàn tó bá rírú ẹ̀ tó yẹ kó ṣe ni pé kó tọ̀ àwọn tó mọ̀ nípa ẹgbẹ́ lọ mo fẹ́ bọ ẹgbẹ́ mi ẹlòmíì máa ń ṣe àìtúlò á ní òun lè bọ́ fúnra wọn tó bá ṣe wọ́n lè má gbà á bẹ́ẹ̀ ẹgbẹ́ mi lè sọ pé etí odò làwọn ti fẹ́ gba oúnjẹ àwọn gbé lọ́bẹ̀ má dà sódò ṣàgbéṣe ti ibẹ̀ fún ọ pé àwọn ẹnájì àwọn máa wá jẹ wọ́n kàn gbé síbẹ̀ ni kò sẹ́ni tó jẹ irọ́ o. wọ́n ti jẹ tó fẹ́ jẹ bẹ́ẹ̀ o. ẹgbẹ́ a máa kó sínú èèyàn láti jẹ nǹkan náà ẹgbẹ́ máa kó sínú èèyàn. ìyá kan lè lọ bẹ́ẹ̀ tiẹ̀. yẹ sádẹ̀ jẹ́ mo wo fídíò bàbá kan tí wọ́n gbé ìpèsè sétí odò ó bára rẹ̀ jókòó ń bẹ̀ ó jẹ́ àwọn èèyàn kan sọ pé wọ́n fẹ́ oúnjẹ ṣòfò ni ẹgbẹ́ lè energy ni wọ́n spirit ni wọ́n dey go out and wọ́n fẹ́ káàkiri ni wọ́n lè kó síyàn nínú ẹgbẹ́ náà ló ń kó sáwọn èèyàn nínú tó fi máa ń pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó ń gbọ́ ẹ̀gùn tó ń ṣe gbogbo ẹ̀ so ẹgbẹ́ lè kó sínú èèyàn láti jẹ oúnjẹ so bí ìyẹn ṣe jẹ́. èyí ṣùgbọ́n ẹlòmíì ṣé wàá ní wọ́n du ẹrẹ ẹgbẹ́ fún un
wọ́n ní kò gbà wọ́n tún lọ́bọ̀ míì wọ́n lòun ti dìdìdìdìdì wọ́n ní àlàfáà ti gbòǹdè wọ́n ti gbòǹdè ní ṣọ́ọ̀ṣì wọ́n ti di ọ̀dà wọn. ṣe rí ẹ má jẹ́ ká parọ́ fúnra wa kò sí nǹkan tó kan àfáà àti pásítọ̀ pẹ̀lú èrò ẹgbẹ́ àyọjú náà ni mo kà sí lóòótọ́ àti lódodo ẹ jẹ́ ká wo ká má tanra wa jẹ níbo ló wà nínú Kùránì pé wọ́n di ẹrù ẹgbẹ́ níbo gangan ló wà nínú Bíbélì wípé wọ́n di ẹrù ẹgbẹ́ àyọjú náà àti jẹ ọgbọ́n àti jẹ ló ń fà á tẹ́ fi máa rí àfáà tó ń di ẹrù ẹgbẹ́ fún yàn tẹ́ fi máa rí pásítọ̀ tó ń di ẹrù ẹgbẹ́ fún yàn àwọn àfáà máa ń ṣe kódẹ́lì ni wọ́n jẹ́ káwọn èèyàn rí níta gbangba nítorí pé wọ́n mọ̀ pé it is against their doctrine now àwọn pásítọ̀ Kérúbù àti Sẹ̀lẹ̀ àwọn yẹn tẹ̀ máa ń ṣe ṣùgbọ́n àyọjú ràn ní ara tí a fi ń sọ pé bóyá there is a comparison between oníṣẹ̀ṣe àti white garment nìyẹn nítorí pé àwọn iṣẹ́ tó oníṣẹ̀ṣe ń ṣe àwọn náà ń ṣe. pọ́nbélé oníṣẹ̀ṣe ló ní ẹrù ẹgbẹ́. bẹ́ẹ̀ ni oníṣẹ̀ṣe ló ní kò sí tó kan nítorí wípé ẹgbẹ́ ọ̀run la pè tradition and culture wa ni spirituality Yorùbá ni wípé ká sọ pé a fẹ́ fìdí ẹgbẹ́ náà tí ẹ bá wá lọ ṣe ní ibi tí ọ̀dọ̀ àwọn tá à ń wí yìí wọ́n lè má dì pé wọ́n lè má mọ̀ wọ́n ṣe fẹ́ pè wọ́n dáadáa so ó ṣeé ṣe kó má gbà dé ẹgbẹ́ their attribute is very similar to ìṣúláàlú àwọn náà wà tricky so nígbà míì wà tí ẹ bá gbé tó bá ní ó yẹ lọ pọ̀ ẹgbẹ́ níbi báyìí tí àwọn ẹgbẹ́ yẹn ò bá accept ibẹ̀ yẹn àwọn ẹgbẹ́ ò ní dúró níbi rédèrèdè tó bá jẹ́ pé ẹni tí wọ́n lọ báyẹn oníjìbìtì ni tàbí ẹni tẹ́ pé ọwọ́ ẹ̀ ò mọ ìwà burúkú wà lọ́wọ́ ẹ̀ wọ́n ní dúró mẹ́ ẹni yẹn kàn fowó ṣòfò ni ṣùgbọ́n tí ẹgbẹ́ bá rí ibi tí èèyàn tó ní oyún mímọ́ àti àyà funfun wà wọ́n máa dúró mẹ́ tó jẹ́ pé tó bá fún lówó lóòótọ́ pé ẹ bá wa bọ́ ẹgbẹ́ tó máa bá wọn bọ́ lóòótọ́ tí ṣe kó máa náwó wọn jẹ táwọn sọ fún wọn pé àmọ́ tí bá yín pé ẹ má wọ́rì so eléyìí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ná àná dànù owó ṣùgbọ́n kí Elédùmarè kó jẹ́ kí orí wa kó gbé wa paláwore ká má ṣàṣedànù. ká tó máa lọ ẹ bá sọ fún nọ́mbà yìí. fóònù nọ́mbà mi ni 09035973313 lẹ́ẹ̀kan sí 09035973313 ẹ ṣé mo dúpẹ́. ó dàbọ̀.